Bismillahirrahmanirrahim. Aya tí a kà tán níbi apá kìíní. Aya náà ó ṣàlàyé nípa ntí kálukú ó jẹ nínú ogún. Ọlọ́run ọba ṣàlàyé rẹ̀ ní àlàyé tó kúnná, tí Ọlọ́run ọba kò sì yọ ẹnìkan lẹ̀, kò yọ ẹ̀tọ́ ẹnìkankan lẹ̀. Ẹni ọjọ́ ọmọdé ni àbẹ́ni ó jágbà, kódà ọkùnrin àbóbìnrin, Ọlọ́run ọba fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ ní tó tọ́ sí nínú ogún, léyìí tó já sí pé kò sí ẹ̀sìn kan lérí ilẹ̀ ayé tá a wà yìí, kò sí àṣà kan lórí ilẹ̀ ayé tá a wà yìí tó lè pín ogún ní ọ̀nà tó gbà jẹ́ déédéé gẹ́gẹ́ bí Islam, bí Ọlọ́run ọba bó ti ṣètò ẹ̀ fún rẹ̀. Ọlọ́run ọba ó sì pín, ó ṣàlàyé rẹ̀ léyìí tó já sí pé kò ní sí ààyè fún ẹnìkan láti kóhun náà fẹ́ lo ìròrí tòun nínú ètò tọ́lọ́run ọba tí Ọlọ́run ọba tó ṣe nínú Al-Qur'an. Tọ́ nínú àyàtà wákà yìí, àwọn ìbéèrè jẹ jáde ńbẹ̀. Nínú àwọn ìbéèrè tó jẹ jáde òun ni pé ṣé kí ló fà á tó fi já sí pé Ọlọ́run ọba àlékiọlá ó fún ọmọbìnrin ní ìdajì nínú tó fún ọmọkùnrin? Kí ló fà á? Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba ò sí ṣe, kò sì sábòsí nínú ètò Islam. Inna Allaha, ẹ̀rí tí pé tọ́lọ̀ fi parí ọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ó ní Inna Allaha kana aliman hakima. Òun Ọlọ́run ọba lòun nímọ̀ jù, òun Ọlọ́run ọba lòun ní òye jù. Ibi tí òye ẹ̀dá òde, òye Ọlọ́run ọba ó tayọ bẹ̀. Ọmọbìnrin kan jọ tí ó ka àyà yìí débi tí a kà á dé yìí, wá lọ bá bàbá ẹ̀, ó ní bàbá, àyà yìí kọ mí lóminú, òun ò sì rò pé sọ́lọ́run ló sì sọ ọ̀rọ̀ yìí sá, wípé Ọlọ́run ọba déédéé la pé, ọba tí kìí ṣàbòsí la pé, èyí ṣe tọ́lọ́run ọba wá ń fún obìnrin ní ìdajì tí ń fún ọkùnrin. Bàbá wa gbọ́, bàbá dákẹ́, bàbá ò fèsì. Bàbá ń retí pé ọjọ́ èsì ń bọ̀. Nígbà tọ́jọ́ èsì ó wà dé, ó súnmọ́ pé ọdún ń bọ̀ ni. Bàbá wa pe àwọn ọmọ rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan, èyí tó jẹ́gbọ́n ojóbìnrin, èyí tó jábúrò ojókùnrin. Bàbá wa pe àwọn méjèèjì. Bàbá ní lágbájá, ó pè wọ́n lọ́tọ̀ọ̀tọ̀, ń gba owó yìí lápèjúwe, ó fún ní 10,000 naira lápèjúwe, wípé ń gbà ẹ lọ lè ra nǹkan ọdún, èyí tó jóbìnrin tó jẹ́gbọ́n. Nígbà tí ó fún àbúrò lówó tó jọkùnrin, ó fún ní 20,000. Kò jẹ́ wọ́n mọ̀, kò sọ iye tó ń fún kálukú wọn. Ẹnu nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n ń lọ, tí wọ́n wọ mọ́tò, wọ́n tó sanwó mọ́tò, àbúrò ti yọ owó, èyí tó jọkùnrin ó ti sanwó. Àǹtí mi ẹ má ṣe yọnu, sísítà mi ẹ má ṣe yọnu. Wọ́n tó ra nǹkan, sísítà mi ẹ̀ nídìí eléyìí ni, ẹ wo kíní yìí ó fáyín, ẹ wo kíní ó rẹwà, bàtà yìí bò ní ó sì ṣe déédéé yẹn mú, owó ń bẹ lọ́wọ́ mi, ẹ jẹ́ ń san, ìwọ̀n ń sanwó. Ẹ̀gbọ́n náà ra tiẹ̀. Nígbà tí wọ́n délé, ẹ̀gbọ́n wa ní, ẹ bá ń dúpẹ́ fún lágbájá lónìí o, ó gbìyànjú púpọ̀ o, ó ra nǹkan fún mi, nísàn sanwó ní nǹkan kan, kí n tó sanwó mọ́tò ti san gbogbo ẹ̀, nǹkan kan, ó tíráyò. Bàbá nítọ̀, àyà tó kà ń jọ sí òun ní ṣẹlẹ̀ yìí. Ọlọ́run ọba àlékiọlá ó rí pé ọ̀nà ìgbà tọkùnrin ń gbà náwó ó ju tóbìnrin lọ. Tóbìnrin bá ní mílíọ̀nù, tí ọkùnrin tọ́jọ́kọ rẹ̀ tí ò bá ní ju 1,000 lọ, yóò máa sọ kọkùnrin náà tiẹ̀ ni. Lábẹ́ ṣẹ̀ríà Islam kì í sọ̀rọ̀ èèyàn kóbìnrin ó náwó ẹ̀. Gbogbo bóbìnrin bá ṣe lè ṣiṣẹ́ tó tí ń bẹ lábẹ́ ọkọ ni ó máa ṣe níná, ni ó máa ṣe lílò fóbìnrin.
ẹ wo ọmọkùnrin yìí táwa lóhun àti ẹ̀gbọ́n rẹ̀ yìí tí bàbá wọn bá wá ṣaláìsí táwa nítọ̀ ó yá o ẹ fún ọkùnrin ní 1 million ẹ fún obìnrin ní 500,000 tí àwọn ọ̀tá Islam àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n wá ń gbàbẹ̀ wọlé sáwọn aláìmọ̀kan nínú ẹ̀sìn yìí náà tán ń gbàbẹ̀ wọlé sí wọn lára tán ní Islam ṣàbòsí ni elóde tí wọ́n ń fóbìnrin nídajì sọmọ kọ́ lọmọ ń jẹ́ ni àwọn ọ̀tá ẹ̀sìn kàn fẹ́ gbàbẹ̀ wọlé sọ́dọ̀ àwọn aláìmọ̀kan ni ẹ máa fún wọn lésì pé ọmọ tá a fún 1 million jò ní lọ́kùnrin tá a fóbìnrin 500,000 ìjọ tí wọ́n bá ṣèyàwó àwọn méjèèjì obìnrin yìí ń lọlé ọkọ ni ọkọ ó san sàdáàkí fóun ni fún 500,000 tó ti gbà ọmọkùnrin tó fẹ́ fẹ́yàwó wọlé yóò san sàdáàkí fóbìnrin kan ni nínú 500,000 tó gbà yóò gbalé ni yóò raṣọ ni ibi tí ó máa gbé jíjẹ rẹ̀ eléyìí tó gba 500,000 kò fọwọ́ kàn ó ti padà sọ́dọ̀ ọkọ tiẹ̀ ó gba sàdáàkí wọ́n gbalé fún wọ́n raṣọ fún wọ́n fún jíjẹ wọ́n fún mímu ẹ dákun torí Ọlọ́run ta ló ní bùkátà sí owó jù ní méjèèjì lẹ́yìn náà kò tí ì tán síbẹ̀ eléyìí tó lọlé ọkọ yìí ìjọ kan bẹ tí ó tún dá kán wálé tí ó ní òun wá kí àwọn àbúrò òun wá kí àwọn ẹ̀gbọ́n òun ni tí ó bá lọ yóò ní bọ̀dá mi kí lẹ́ fún mi sísítà mi kí lẹ́ fún mi yóò tún gbà lọ ni lẹ́yìn náà wá ní bọ́kùnrin bá wá fẹ́yàwó sílé tán yóò máa ṣènáwó lérí ìyàwó ni yóò máa ṣènáwó lérí àwọn ọmọ owó ẹ̀kọ́ owó ẹ̀sìpítù owó ilé owó jíjẹ owó mímu owó aṣọ owó gbogbo ẹ̀ léyìí tó já sí pé tóbìnrin bá ń ṣiṣẹ́ lábẹ́ ṣẹ̀ríà àtọlọ́run ọba kì í sọ̀rọ̀ èèyàn fún kó nánú owó ẹ̀ ọkọ ni ó tún máa gbé gbogbo ẹ̀ bí ó ra ayọ̀ ọkọ ni ó sanwó bí ó rà sáná ọ̀ràn èèyàn tọkọ ni tọkọ gbọ́dọ̀ ṣe fún un nínú tí èsì tí ó yà fún tá a fi dá ọ̀rọ̀ padà sí àwọn ẹni tá ń sọ pé kí ni Islam ṣe àbòsí fún ọmọbìnrin ni Islam ò ṣàbòsí fún ẹnì kankan o Islam ò ṣàbòsí fún ẹnì kankan àtọmọkùnrin kódà tó fi dé oyún tí ń bẹ nínú tóbi rẹ̀ wá jáde láyé ní bàbá ìsì ń bẹ nínú ṣẹ̀ríà Islam ti ṣètò tiẹ̀ náà kalẹ̀ bí ó ti jẹ́ nínú ogún ẹ dákun ṣé ẹ̀sìn kan ní déédé tó tó Islam báyìí ṣé àṣà kan ní déédé tó tó Islam báyìí ṣé ìran kan ní déédé tó tó Islam báyìí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run wá fi gbogbo dáadáa ìran òun náà lẹni tí fi ń dájú lérí ilẹ̀ nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam